àwa lọmọ Olúmọ àwa lọmọ Olúmọ ẹ̀yin Ẹ̀gbá ẹ wò yàyà àwa lọmọ Olúmọ. Ẹ káàbọ̀ sí abala fun fact gbogbo ẹ̀yin olólùfẹ́ Oyinmomo. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ tẹ́lẹ̀, orúkọ tèmi ni Bọ́láńlé. Èmi ni ọmọ yín Bọ́láńlé òní story. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ọ̀wọ́n níbikíbi tí ẹ bá ti ń wò mí yálà lórí ìtàkùn ayélujára rí tàbí ẹ̀rọ amóhùnmáwòrán tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, mo tú á lè yín. Ẹ mọ̀ pé tèmi ọmọ yín bá kọ́kọ́ ti wọ orí ètò báyìí, mo máa ṣe kí n máa kọ́kọ́ tú á lè yín ní orí ètò. Lónìí ọkọ̀ Oyinmomo ti tẹ̀dó sí ìlú Ẹ̀gbá. Ẹ̀yin ará Ẹ̀gbá bá wà. Ṣé dédé ẹ̀ ń lọ dáadáa? Ẹ mọ̀ pé Ẹ̀gbá méjì kò kí ń jẹra wọn níyàn. Eléyìí á ní bá wà, ìkejì á ní báyìí sí, ìkejì á ní báyìí sí, eléyìí á ní bá wà. Lónìí a máa sọ̀rọ̀ nípa Abeokuta. Ìgbà wo gan ló tẹ ìlú Abeokuta dó? Nítorí ẹ̀ ló ṣe kí lè kẹ́ máa wo ètò Oyinmomo, torí pé kí ni ẹ máa kẹ́kọ̀ọ́ kan tàbí méjì tàbí mẹ́ta lórí ètò Oyinmomo. Wọ́n dá ìlú Abeokuta sílẹ̀ ní ọdún 1830. Àwọn á sọ wípé oko alàgbà. Oko alàgbà. Mo mọ̀ pé àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n ti dàgbà dáadáa bí àwọn bàbá wa nílé ló máa mọ ìtumọ̀ yìí. Ìlú Abeokuta ló ń pè bẹ́ẹ̀ tẹ́lẹ̀ torí pé ẹni tó kọ́kọ́ tẹ̀dó síbẹ̀ ó wá láti Ìtòkò tí ìtàn fi yé wa rí pé àgbẹ̀ ni. Orúkọ ọbẹ̀ ni wọ́n máa fi ń pè wọ́n á ní oko alàgbà. Orúkọ tí wọ́n máa fi ń pe bàbá náà nìyẹn títí tí wọ́n wá fi sọ di Abeokuta. Àwa máa sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó pé ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìṣẹ̀lẹ̀ yìí Abeokuta ló ti ṣe kíni ni ó ti kọ́kọ́ ṣẹlẹ̀. Bí ilé ìwòsàn alákọ̀ọ́kọ́ ta kọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, ìlú Abeokuta ni ó wà. Ilé ìwòsàn yẹn náà jẹ́ Sacred Hospital. Tí ẹ bá débẹ̀ lónìí ẹ sì máa bá ilé ìwòsàn yẹn. Kò ṣe pé ilé ìwòsàn yẹn ti kú o, wọ́n sì ń ṣiṣẹ́ níbẹ̀. Ẹ sì máa bá àwọn èèyàn, àwọn dókítà wa, àwọn oníṣègùn òyìnbó, àwọn nọ́ọ̀sì wa ní ibẹ̀. Àìkẹ́ ẹlẹ́kejì tó ti kọ́kọ́ ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ó ṣẹlẹ̀ ní ìlú Abeokuta ní ìwé ìròyìn newspaper alákọ̀ọ́kọ́ tí a kọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, ìlú Abeokuta ni. Wọ́n máa ń pe agbègbè náà ní agbègbè ìwé ìròyìn. Ẹ̀yin tí ẹ bá ń gbé Abeokuta ẹ máa mọ̀ agbègbè tí ó ń jẹ́ agbègbè ìwé ìròyìn. Ẹ̀yin tí ẹ bá dẹ̀ ń gbé Abeokuta tí ẹ ti dé Abeokuta rí, ẹ gbìyànjú láti lọ sí ìwé ìròyìn torí bẹ́ẹ̀ ni súyà wọn ti dùdù rí. Èmi yìí tèmi tẹ̀ ti jẹ́ rí, súyà wọn dáa gan ni. Nǹkan kẹta tí a máa sọ tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kò tún wá ṣe orílẹ̀-èdè Nàìjíríà lásán, orí gbogbo West Africa lápapọ̀. Òun ni ilé ìjọsìn tí a kọ́kọ́ ní gbogbo West Africa lápapọ̀. Ìlú Abeokuta ni ló wà. Ìlú Abeokuta ni ó wà. Àwa máa sọ̀rọ̀ nípa Chief Justice tá kọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tí orúkọ ẹ̀ ń jẹ́ Adémọ́lá ọmọ Aláké kan ni. Òun náà dẹ̀ kíni òun ní kíni Chief Justice alákọ̀ọ́kọ́ tí a ní lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé wá rí pé ìlú Abeokuta àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn èèyàn pàtàkì ni wọ́n ṣe kíni ni wọ́n ń bẹ ní ìlú Abeokuta. Àwa máa sọ ìtumọ̀ Olúmọ. Àwọn Ẹ̀gbá ní ibi tí Olúwa fi wàhálà wa mọ́. Ibi tí Olúwa fi gbogbo wàhálà wa mọ́. Torí pé àwọn ará Ẹ̀gbá wọ́n jagun gan. Ogun náà pọ̀, wọ́n jagun Dahomey, wọ́n jagun Òwíwí, oríṣiríṣi ogun lọ́pọ̀lọpọ̀ ni. Olúmọ, ìtumọ̀ Olúmọ nìyẹn. Wọ́n á níbi tí Olúwa fi wàhálà wa mọ́. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló yọ wàhálà kúrò. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló wá di Olúwa fi mọ́. Tí wọ́n máa ní Olúwa fi mọ́, Olúwa fi mọ́, Olúwa fi mọ́. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló wá di Olúmọ. Ṣé ẹ ti wá mọ ìtumọ̀ Olúmọ ní orí ètò Oyinmomo? Nítorí ṣe kí lè kẹ́ ẹ máa wo ètò Oyinmomo torí pé ẹ máa kẹ́kọ̀ọ́ kan tàbí méjì tàbí mẹ́ta ní orí ètò Oyinmomo. Kò wá ní jù báyìí lọ lórí ètò nítorí pé kíni ṣókí ni ọbẹ̀ oge. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ tẹ́lẹ̀, orúkọ tèmi ni Bọ́láńlé. Èmi ni ọmọ yín Bọ́láńlé òní story. Ó dàbọ̀, ó dìgbà.